Mr. Man, respect yourself, okay? I don't follow you talk since you not say anything. So you carry police, come my house, come embarrass me, on top waiting. Oga police, abeg do your work. What? It don't pass 4 months now. When your brother say he want help me send goods go Obodo Oyinbo, goods we no see, money we no see. On top how much? Now how much you pay? When you dey see? Madam, I beg, no vex. But say I won't help this woman. He reach for you to vex, but wait. Why you dey always do like this now? How many times you want make I tell you? Say anytime where you want send anything from Naija, go Obodo Oyinbo, or even Obodo Oyinbo come Naija, they use Naija Cargo USA. Then they very liable. Under 5 days like this, your customer go collect everything where you send for their doorstep. Custom no dey disturb them. Then they very affordable. And under 5 days, you go get everything. You don't turn police matter now. You dey do like this. You dey do like. Sorry. You sure see those people dey reliable? Then they very liable. Then they send to over 200 cities around the world. And affordable. Affordable. What of US? Everywhere, even from US back to Nigeria. So your sister know this kind thing. Now you want dupe me. You no go work. How I go dupe you? This woman, I don't like as you dey talk. Hey, police. No vex, Oga. Do your work now. It's small now. We officer, let me see. You are a man, I'm a man. Man to man talk. Okay. You see this woman, she just dey rant. Now only 5 kilishi, he say make I help and send. And I hear say the flying boat wey my friend use don capsize. So I go get another kilishi. Come go use Naija Cargo USA. Send down. You understand? So that one go reach there in the next 5 days. Then you, I go roja you. Man to man. You dey craze. You be criminal. Yeah, move. Carry am. Carry am. I fell in love with you right from the first day I set my eyes on you. Gbogbo ìgbà tí bá ti mú ẹnu bá ọ̀rọ̀ ìfẹ́ yìí, ó ṣe máa ń jẹ́ kí n feel bí ìpérò ni mò ń pa. I love you. Máa rò rí pé ṣé obìnrin bíi tiẹ̀ yìí ṣó ṣì wà ṣá. What can I do for you? I'm here to see my boyfriend. My husband. Hey, deposit. Owó kankan. Owó ni mo wá lómi TV kankan. Ẹ̀yin kan ṣé ti ṣe transfer. Mo tí mo lè fi ṣe transfer ló ti jó mọ́ company. So rí 500,000 tẹ́lẹ̀ kó sílẹ̀. Money! Less than 24 hours wedding. Ọ̀rẹ́ mi. Tí bá sọ fún yín pé mi ò tí lọ́mọ, mi ò tí níyàwó. Ṣé ẹ kẹ́ believe me? As you're looking at me, I'm a married man. Pastor, ti sú mi. Pastor, ẹ wò mí. Honestly, I don't know what girl wants make I do. I don't know which level. I've done everything I can. I don't know. She just doesn't look my side. Ẹ sọ fún ọmọ yín kó jáwọ́ mọ́ ọdún. Ẹ mú lọ sí odò. Ẹ wá fọ́nkọ̀ méje, ní ọ̀nà méje, ní odò méje. Ẹ fi wẹ̀ fún fúnjọ́ méje. She's a bad girl. Ṣorí Angela yẹn, ó dàbí pé angel tó náà rán sí mi látọ̀run tí mi ò mọ̀. Mo jẹ́ dúpẹ́ fọ́lọ́run tó fún mi nírú èèyàn bẹ́ẹ̀ yẹn. Èmi ni ìyàwó Jude. Níjọba ń wá wa. Wọ́n já mọ̀ sá, òun làwọn akíkanjú. Báwo ni mo ṣe lọ fẹ́ wà òkè ọmọ fẹ́lá? Iná ń jó mi lábẹ́ aṣọ. Iná tó ń jó mi lábẹ́ aṣọ kì í ṣe abẹ́ aṣọ nìkan ló ń jó, ó ti ń jó gbogbo ara mi. Báwo ni mo ṣe fẹ́ wà òkè? Lóòótọ́ ni mo sùn ní kété tí mo kàn mọ́ tán. Àmọ́ èyí mọ́ ibi tó rán àbáàdì ti wà. Latino kí ló ṣẹlẹ̀ náà? Ó dẹ̀ wọlé bí olè bẹ́ẹ̀ yẹn. Mo pẹ́rù ti bà mí ni. Resemblance yẹn ti pọ̀ jù. Kó má lọ jẹ́ wípé nǹkan tí mò ń rò ló ń ṣẹlẹ̀. Ó rò bóyá àkúdàáyà ni àbí.
You can't understand. Apart from wípé ọmọdé ìjọ ìyàwó mi, nǹkan kan wà lára ẹ̀ tó ṣe pàtàkì sí ìgbésí ayé mi tó ṣe wù mí kí ọmọdé yìí wà lárọ̀ọ́wọ́tó. Ọ̀dẹ̀ wá fẹ́ kí n ṣe fún yín gangan ní kẹ́ sọ fún mi, mi á ṣe. This is the main entrance. Tá bá ti wọlé, òun ló máa kọ́kọ́ lọ drop in láti orí fence. Olúwa ṣì wà síbẹ̀ bíi tàtijọ́. Ó ní kí n béèrè, mo dẹ̀ ti béèrè. You know I had no hand in his death. Please, tell them, suffer what me Look, if you don't go to jail for murder, you will definitely go to jail for extortion. Either way, you are going to jail. Prepare! Wait. Ṣé ẹni tí ó sọ ẹ? Bẹ́ẹ̀ni. Irú kàtìkàtì wo ló sọ? Madam, are you okay at all? Mi ò parọ́, èmi àti ẹ̀ jọ wojú ara wa báyìí. What's wrong with what I say? Àbí òun ló ní mọ́tò tó wà níta yẹn. What nonsense are you talking about? Mi ò parọ́, mọ́tò yẹn jọ eléyìí. We need to act fast. Ṣé for a while no? No, sir. Méjì kí ló ń ṣe? Not sir, more alright, sir. Nothing, sir, you're alright. Obìnrin sọ pé òun rí Lyah nínú mọ́tò ọkọ òun. Ó dẹ̀ rí strange car kan lérí ayé. And all indications shows that pé mọ́tò Lyah ni. And you yourself, you saw Lyah trying to escape. Now listen, tí Lyah ò bá sọ nǹkankan, that means pé ó mọ̀ nípa ikú máa yìí. I don't want to say it, but it's highly disappointing. But you see, that is what it points out. Yes! Sir, I don't understand. You don't understand? What is it that you don't understand again? No, tell me. What is it that you don't understand? Sir, more understand, but just that there are some things I still need to understand more. Then get her to talk. Get on your bloody job and do it. Get the information out from her. Let her talk. Okay? Okay, sir. So what are you waiting for? Please step out. Kí ni wọ́n fẹ́? Mo fẹ́ rí yín, sir. Kí ló tún ṣẹlẹ̀? Di méjì ni.
I feel we should let him off this case. Ó ti wá emotional. He has a soft spot for Lyah. Mo dey feel pé ìyẹn máa cloud better judgment sir. Níbo ló wà ní ìjọ́ tí Adetola Alabi ṣaláìsí? Mo wà pẹ̀lú ọ̀rẹ́ mi Adediwura. We went clubbing and after then, a padà sílé. Níbo ló lọ kó tó di pé o lọ rí ọ̀rẹ́ Adediwura? We're both in this office. After mo lọ jẹ lunch. Bí tí mo ti jẹ lunch tán ni mo rí nǹkan tó rú mi lójú. Tí kẹ̀kẹ́ kan tẹ̀lé mọ́tò Adetola. And as a detective, mo tẹ̀lé wọn. Normally, that's what you will have done. Kí ló wá ṣẹlẹ̀? Gbogbo ohun tó ṣẹlẹ̀ tí mo rí, ó ní mo ti sọ fún yín. So, I don't know what else you guys want to say. At what point did you stab Adetola? Jọ kí ló funny? Kí ló ń pa ẹ́ lẹ́rìn? Lyah, you a disgrace. You a disgrace to the police force. Ó dẹ̀ ṣì ń rẹ́rìn. The audacity. Wo, gbogbo ẹ̀rín tó ń rìn yìí. Ó sì máa padà dẹkùn mọ́ ẹ lọ́wọ́ tá bá délé ẹjọ́ o. Torí gbogbo nǹkan tó ṣe yìí, ẹ̀wọ̀n ni o. So I better. A dẹ̀ jọ pí àwa méjèèjì. Tó bá ń sọ gbogbo nǹkan tó ṣe, bó ṣe ṣẹlẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé. Why did you kill Adetola? Ṣorí tó bá jẹ́ wípé di méjì ló ń dúró dè. Kò lè wá síbí mọ́ o. Because he's off this case. So you have nobody left but me. Ada kò tètè máa sọ̀rọ̀ ńsìn o. Kò tí ì jẹ́wọ́ náà bí. Jẹ́ kí n bá ní gbólóhùn. Ǹjẹ́ o ṣe rántí police oath? Mr. Prim and Proper, gbogbo nǹkan tí mo mọ̀ ni mo ti sọ fún Zainab. And expect me kí n jẹ́wọ́ fún ẹ̀sùn tí mi mọ̀ nǹkan pẹ̀, right? Mo mọ̀ pé o ti gbàgbé, but màá rán ẹ létí. I swear that I will bear true allegiance to the Federal Republic of Nigeria. And that I will truly and faithfully obey all lawful commands of the government of the Federation as by law established. And of any officer, that I will use my best endeavor for the preservation of peace and prevention of crime, and the apprehension of offenders against peace. And I will, in all respect, to the best of my skill and knowledge, discharge all duties of the said office according to the law. I will use my best endeavor for the preservation of peace and prevention of crime. Ó wá yà mí lẹ́nu pé ìwọ ló wá di ọ̀daràn.
you are a disgrace to the oath. Tó bá ní any form of decency, wàá ṣàlàyé bí ọ̀rọ̀ ṣe jẹ́ gangan. Bóyá a lè rọ́gbọ́n dá sí láti yọ ẹ́ kúrò nínú wàhálà tó kó rẹ̀ sí. Matthew, gbogbo atótónu ẹ látàárọ̀ kò necessary. Gbogbo nǹkan tí mo mọ̀ ni mo ti sọ fún Zainab. So what else lẹ fẹ́ kí n sọ? Kí n confess sí ẹ̀sùn tí mi mọ̀ àbí? You're wrong. Gbogbo nǹkan tí mo mọ̀ ni mo ti sọ fún Zainab lẹ́ẹ̀kan. Nǹkan tí mo kàn mọ̀ ni wípé èmi kọ́ ni mo pa Adetola Alabi. And that's that. Lyah. Ó fẹ́ kí n believe pé wọ́n kọ́ ló pa Adetola Alabi. Bó pẹ́ bóyá akúlùlù á pè bàbá. Bó pẹ́ bóyá wàá fẹnu ẹ̀ sọ nǹkan tí mo fẹ́ gbọ́. But for now, enjoy your silence. Kí ni wọ́n lọ sọ fọ́gà? Tèmi lọ sọ fọ́gà. Yeah. Ọ̀gá lọ́mọ nǹkan tí wọ́n rí tí wọ́n fi make decision wọn. And I suppose you have nothing to do with that. Ṣé bó máa ń ṣe bí ìgbà tó jẹ́ wípé ìwọ nìkan ló mọṣẹ́ ṣe jù ni? Táyé bá gba ẹ̀gàn ó fẹ́ lè sọ pé ògbọ́n tọ́lọ́run ọba. Obìnrin ló láì kó máa bá lọ ọ́fíìsì, obìnrin ló láì kó máa bá ṣiṣẹ́. But jẹ́ kí n sọ fún ẹ lẹ́ni. Ọ̀daràn àtọ̀dálẹ̀ làwọn obìnrin tó ń bá ṣiṣẹ́. Zainab ló sọ fọ́gà pé kí wọ́n yọ ẹ lórí kéèsì. 1. Ọ̀rẹ́ 2, ọ̀daràn ni. Wá sọ fún mi, kí ló tún dúró ṣe ń bí báyìí? Kí ló tún kù tó fẹ́ mú bí? In fact, kí ló kù gan tó fẹ́ mú nílé ayé? Ó yẹ kó fọwọ́ bójú ni nítorí tìjú ńlá lélẹ́yìí. Such a shame. Such a big shame. And the shame is on you. Bastard! Oh, Kalara. Oh. Joy! 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 Mo ti kanlẹ̀kùn látẹ̀kàn. Ìpẹ̀lẹ́ mà. Ẹ káàbọ̀ mà. Ṣé fún mi lómi? Okay, ń bọ̀. Joy! Bọ́ síbí bí, bọ́ síbí bí. Joy, etí dùn ẹ̀ ni mo ní kó bọ́ síbí. Ta ló béèrè mi? Ẹni mímọ̀ yín náà ni mami. Ta ló béèrè mi, ṣé tí ń dùn ẹ̀ ni? Ọ̀nkú tó wá níjọ́sìn yẹn, àwọn ló béèrè yín mà. Okay, ìgbà tó wá béèrè mi kí wá ló sọ o. Mo sọ fún wọn pé àwọn ọlọ́pàá ti wá gbé yín lọ. Ọlọ́pàá ló máa gbé àwọn fámílì ẹ̀ lọ. Sórí ẹ̀ ò pé ni? Ṣó ṣe pé ẹjọ́ wẹ́wẹ́ fún ẹ ni? Ta ló
fi ṣe rún ẹ. Kò rí bẹ́ẹ̀ mọ́ mi. Tí iná mo ní kí n ṣe. Bóyá wọ́n mọ àwọn èèyàn tó lè. Gbé gbogbo ẹnu ẹ sànjọ́ àwọn wo ni? O máa jẹ́ kó máa fojú ọ̀daràn wò yàn sìn. Ṣé mo gbéṣẹ́ rún ẹ? Wá gbọ́ mi. Jẹ́ kí eléyìí jẹ́ last time nílé ayé ẹ̀ téèyàn máa béèrè mi tó máa rojọ́ tí mi ò rún ẹ. Àti pé gbọ́ tọmọkùnrin yẹn bá wá síbi bíbá yìí tó bá béèrè mi ò sí ilé. Etí ẹ mélòó? Méjì mà. Onírànú ẹlẹ́jọ́ wẹ́wẹ́ òṣì. Ẹlẹ́jọ́ òṣì. Ọ̀fun gbẹ wọ́n àbí inú mọ́mọ́ fi ẹ̀wọ̀ mọ̀ wá ká kí mo fẹ́ ṣe báyìí ájò mọ́mì mo sì wá ṣe o ájò mọ́mì ní kó tó yọwọ́ mọ́mì mọ̀ wá ká báyìí o. Mo ti délé. Mo ti délé o, mo ti explain gbogbo ẹ̀ fún wọn. Ṣé o lè believe pé ọlọ́pàá lọmọbìnrin yẹn? I'm telling you. Mo ti délé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àbí? Ó dáa. Kò sí wàhálà. Màmá retí. Màmá retí pé kò sí wàhálà. Okay. Do you mind? Sir, yes, sir. You didn't sign for this. Uncover and get out of this place. Okay, sir. Now. Yes, sir. Get out. I'm very sure you did not bring me here to keep you company, right? I need to know what happened to Adetola Alabi. What happened is what he got, and that's what he deserved. And does that matter? It does. Waliyah, you know it does to me. Waliyah, I need to know what happened when he was stabbed to death.
Ibori, Lyah, ṣàánú mi torí Ọlọ́run, ṣàánú mi. Má jẹ́ kí èṣù lù ẹ́, Lyah. I know why you're here. You want the company back, abi? Ma sign everything back to you. Lyah, jọ̀ọ́. Hey, Lyah, one point about you see me. Yes. Yeah, Lyah, jọ̀ọ́, you are better than this. You are better than this, jọ̀ọ́. I'm better than this. Má ṣe bó ṣe tó, jọ̀ọ́. So, it's about go on, so. You've forgotten everything you did to us. Lyah, just calm down, Joe. The God is facing me, Lyah. Adetola, I've abandoned this pain inside me for years now. I've promised myself I was going to make you bleed and cry just the way you have made me bleed and cry. You do not care. Koke? Adetola. But you know what? I can see that you are not worth the trouble. Yeah, Udaro. Yeah. Ẹnikẹ́ni tó bá gbọ́rọ̀ ẹ̀, I think I'm the culprit. At least, that sounds so convenient, right? Waliyah, can you tell me how you witnessed all this? Olólùfẹ́ àtijọ́ ni Adetola jẹ́ sí mi. Òun ni mo fẹ́ nígbà táwọn òbí mi ṣaláìsí. Lẹ́yìn ikú Daddy, mo jogún shares wọn. Mo dẹ̀ bọ́ sípò chairman company Daddy mi. Nígbà tí business partner Daddy mi fẹ́ máa pín mí lẹ́mìí nítorí pé mo jóbìnrin, mo fi Adetola dípò mi ní company fúngbà díẹ̀ kí tension lè wá sílẹ̀. Kò pẹ́ ní business partner Daddy mi ṣaláìsí. Akinnimi, ẹni bí ọkàn mi. You know I love you, my sweetheart. My heart beats. Dúró tí ẹja ò bá rí omi, kí ló rò pé ó máa ṣẹlẹ̀ sẹ́jà? Kí ló máa ṣẹlẹ̀? Ẹja máa kú ni. And in this situation, èmi ni ẹja, ìwọ dẹ̀ ni omi mi. Tí n bá rí ẹ, Akinnimi. What Can't survive without you. Okay. Kíni? So bí mo ṣe ń sọ fún ẹ, bí mo ṣe love ẹ yẹn, o like ẹ. Ẹnu ẹ dùn. Baby mi, ẹnu ẹ dùn. Ìfẹ́ tí mo ní sí Abike, ìfẹ́ tí ò lábàwọ́n ni. I love you. I will stay by you just like the wall of Jericho. My head is swelling. Oh, wait. Sorry, have something to tell you. I have something to tell you. Oh, really? Okay, this is the thing. I want to give you the controlling power of my dad's company. What? Oh, why are you shocked? You sure put my on social? Yeah, I do. And to tip of city, the person in charge of the company, I really don't like the way he has been reacting and acting to me. And Timba Demo was occurring as Okomi. They won't have anything because now I'm a girl and they have all the powers like Obinyo, they head complain and stuff like that for now. And because of my age, nobody will say anything. So you can just do it for now. Company town sorry, me don't know anything about it. Even if I do, sure body am I agree. Board members. I have the controlling power of all the board members. Just tell me yes. And every other thing, we are good to go. No, Ade, sincerely. The only thing, you don't need to be scared. The only thing I need right now is just your yes. Give me your yes and nothing else. Luma, stop what? I guess. No, don't tell me no. Don't tell me. Okay, don't tell me. I'm ready. Thank you. I love you. I love you more. Which one is Denny? You want to kiss me? Bring your lips.
Ah, no, dear. No, stop. We shall come on, Shishelo. Sorry, I'll soon be done now. So, did you have mad? See, Adelaide send mail to me. But the last is quickly, treat it and revert back. Don't worry, I'll soon be done. Okay. Okay, Mongbo. Kí ló fẹ́ sọ? Yeah. Okay, I feel that the tension to any complaint to die down. I can take over right now. What do you think? No. Ìyẹn ò lè work nísìnyí. Dear, ṣé mo pé we're in the process of rebranding. Tá bá wá ní pé ká máa change hands, a máa lose trust on our investors yẹn. Mi ò dẹ̀ rò pé àwọn board members gan wọ́n máa approve such a decision. No, not now. Ṣé o rò bẹ́ẹ̀? Mo rò bẹ́ẹ̀. No, kò yẹ kó jẹ́ sìn. Then there's this other thing I even think I should discuss with you. You really come down to the board meetings. For what? Nǹkan tí mo ń sọ náà nìyẹn. Àwọn bàbá àgbàlagbà yìí, àwọn ló máa wà ńbẹ̀, ló máa make decisions and everything. And it's always very difficult to just put through many bright ideas through them, Yeah. Mi ò ní leverage tí wọ́n ní. Ṣé mo pé bàbá tèmi kọ́ ló ní company? Ẹ sọ tán. Bóyá àwọn kan ló máa jẹ ọmọ wọn àbí àna ọmọ. So why can't you now do the right thing? O ti ṣe tẹ́lẹ̀ náà yóò yẹ kó bọ́ again. What do you think? Ká ló wà ńbẹ̀ ni you understand what I'm saying. It's very difficult pushing through those old men. Like orí project tá à ń ṣe lọ́wọ́ sí yìí. Tí wọ́n bá lè grab àwọn bá ṣe fẹ́ execute kìíní ìsìn, tí wọ́n lè flow with my vision. Tó bá rí àwọn nǹkan tó máa wọlé fún wa. For the progress of the company, náà ni gbogbo eléyìí o, but wọ́n lè understand. See this. Má boring work pa mi ìfẹ́ bù. Ó ti sọ pé o pa lè rí. Àwọn boring work má bá ẹ jókòó sí. Ó dà bẹ́ẹ̀. Pé mi sí kó lè mú wá. What? There, see, ìwọ náà láti máa get used to this thing. No, and no. See, kìíní yóò easy o. Getting through these old men, just like I said earlier, is not easy. See, this old men now, to really get through one stuff, profit of Mama Wale, our ideas, progress of the company, rapid gone. Okay, wait. What do you want us to do right now? No, it's not even about what we want to do. See, I feel my ideas are just too bright for them because, they are old people. What is the thing you have on the table? Kí idea tó ní? Mo kàn rò ní o, not like pé mo fẹ́ ní pé bóyá ká ṣe o. Like I'm just thinking, it's been on my mind. Tí a bá lè ṣe kí ni? Just talk. Okay. I'm thinking if you can add your own shares to mine, that will make me the highest shareholder in that company. And if I'm the highest shareholder, which any decision to make, my easy, my le put through. Do you understand? For the progress of this company. Because these old people, they are pulling this thing back. And I'm trying to make it move forward. And it's been difficult. It's just... At least, I'm trying to reckon with what you're saying. And if the idea to Bamawa and you think it will really work for the company, don't worry. I'll talk to my lawyer, then we'll sort it out and we'll get back to you. Or what do you think? Just like I said, it's just a suggestion. I'll think about it and I will do the best thing according to what you have said. And that's all. Are you sure? Why not? Okay, checking really slow. Pause now because this is good news and this is going to make things more. Adetola. Mo de sọ ìròyìn ayọ̀ náà fún. Kí ló ṣe tó ń wò báyìí? I don't know how you feel. Baby, come. I'm happy, of course. Are you sure? You know I love you. I love you too. Nǹkan tó kù ń sìn ni pé ká ṣègbéyàwó, ká dé di official legal husband and wife. Yeah. That's what I want. Then, now that we're moving to the next level of our relationship, everything we do now, we have to do it as one. Yeah. I love you. So my baby is here now. Yeah. Don't kick, don't go. Just like that. I love you, baby.
Yeah. Màá fẹ́ ká kọ́kọ́ ya bí kan bá ṣe lọ yìí kó tó lọ fún antenatal. It's possible. Láàárọ̀ yìí tí mo fẹ́ lọ fún antenatal, I can't mi lè fẹ́ mi lè pẹ́ débẹ̀ mi ní ráyè jókòó. Okay, it's fine. Since let me just tell you, America branch the bank at all. Okay. I decided to make you a signatory to my account. Since you're going to touch you at the end of the day. So, yeah. Are you serious? Yes, it's nothing. Aren't you the sweetest? See, you know you mean a lot to me. You're my world, you're my everything. So take my shit for it, I'm a shit. Thank you so much for everything. Yeah. See what that is doing. Baby, good job. Kí ló dé wọ́n lo telescope láti wo nù ni. Oyin yẹn gangan ni, oyin yẹn ló jọ, oyin yẹn jọ shape orí. Rárá, èmi ló máa jọ. Baby. Oh. Honey pie. How are you? You're back. Yeah. You're welcome. Wale, my baby. So tired. My two babies. I'm two babies. My baby and my baby. Yes, so. How was the day? Yeah, fine. Remy. It's not really bad time we're alone. I'm telling you. Yeah. Sorry. Take this. Really? Just check it. So, I decided to change my shares name to yours. Why? And why shouldn't I? Do you know something? Like, àtijọ́ tí mo ti mọ ìfẹ́. Like, the way you've shown me so much love, it's been so amazing. Otunwa change orúkọ as signatory to your account to my name. Like, I can actually enter your account and come out. So, kí ló yẹ kí n ṣe? Má juwọ́ jùsẹ̀ fún ẹ. That's just the thing. But, Shh, don't tell me, but I have to do this. And besides, at the wedding date, nǹkan tó jẹ́ tiẹ̀, Titani. I don't know what to say. Really. You don't I'm have to speechless. say anything. Thank you very much. You don't have to say anything. Thank you. You know I love you. Yeah. Don't love me alone. You gotta get me food. You gotta get me food. I love you so much. I love you very much. Adetola kọ sílẹ̀ fún mi. Ọlọ́run fẹ́ ní kankan ṣe pẹ̀lú mi. Àṣé ayọ̀ lásán ni Adetola dá pẹ̀lú mi. Ó gbé mi lọ sí báńkì. A ṣe joint account. Account tó ṣe yẹn, mo rò pé co-signatory ni. Anybody you know ló lè gba owó nínú account yẹn 10k ju dẹ̀ ní mọ̀ ń pa ẹ̀. Adetola ó play with my intelligence
Adetola. Olólùfẹ́ mi. And I love them so much. Kò sí nǹkan kan tí mi fi bá Adetola lò. Owó mi. Ẹ̀mí mi. I gave everything I had to Adetola. Láì mọ̀ pé ìfẹ́ tán lásán Adetola ní sí mi. Ó change ownership company tí daddy mi fi sílẹ̀ fún mi. And that was so easy for him to do. Because by that time, Rotimi, the board of directors, at the tip of his fingers. How stupid I was. To think he loves me so much. Gbogbo yẹn kọ́ ló dùn mí o. Owó. Company. Ipò. Ìyẹn kọ́ ló dùn mí. Bọ̀ǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀. Ló dùn mí jù. Madam, according to the scan Tashi, I discovered that there are few complications. Ó lè ṣe ìjàmbá fún ẹ̀yin tọmọ yín. And I think the best option is to carry out a CS. Joe, doctor, ṣé tá bá ṣá ti ṣe kò ní sí problem kankan? Not at all. But I might need a family member láti sign kó tó di pé a ṣe CS ọ̀hún. Ewo, ìyẹn ò ní ṣeṣe. Mi ò ní ẹbí kankan tó lè dúró fún mi àbí tó lè sign. Mi mọ help tẹ́ lè ṣe fún mi. Ẹ jọ̀ọ́. Àmì ọkọ yín kọ́. Ẹ mọ̀ kan, doctor. I was raped. So. Sorry about that. Okay. I just pay you for I know le ma sign line. Lẹ́yìn tí mo bí ọmọ mi tán. Ó fi yé mi pé ó ní congenital heart disease. She had aortic stenosis. And she needed surgery. Tell me if I can save life for money. Doctor, I don't really know. Owó tí mo ní nínú àkáǹtì mo ti kó fúnlẹ̀ fún CS. At hospital bills. Sí bí kankan tí mo fẹ́ sá sí. I'm still in pain. Madam, I understand what you're going through. Àmọ́ ẹ máa ṣe ní láti wá owó yẹn. At least ká fọmọ yín ní fighting chance. I'm very sorry. Ṣẹ́gun, ẹ jọ̀ọ́. Ẹ máa ní láti wá owó yẹn. There's little or nothing that I can do. Please, act fast. Raju. Ṣé ìjọpọ̀ tuntun ń ṣe kíní tó máa ń ṣe? Bá mi ṣe gẹ̀ẹ́tì. Waliyah, kí ló ṣe ń bí? Báwo ló ṣe mọ ibi? Ta ló fún ẹ ládírẹ́sì ilé mi? Ọmọ wa. Ọmọ ẹ̀yin mélòó? Ọmọ ìwọ àti tani? Ó jẹ́ máa watch words ẹ. Ṣé ní
surgery, and if I can't get the money, she will not be able to make it. Mi ò dé lé ọ̀kọ̀ọ̀kan tí mo lè lọ kí pé gbogbo owó tí mo ní ni mo ti fi sanwó sí ẹ̀sìn mi. Àtọwọ́ hospital bills. So nítorí ẹ̀ ló ṣe sunkún wá bí. Now what can happen? Pé kí n ṣe kí ni? Kò yé mi. Ó dẹ̀ sọ̀rọ̀ ṣe díẹ̀díẹ̀ báyìí. Ilé ọ̀kan tí mo lè lọ bá. You are my last hope. Just help me. Wo nǹkan tí bá béèrè lọ́wọ́ ẹ̀ ni kó máa dá mi lóhùn. Wo o tí léyàn kankan o. O tí ní èèyàn kankan. Gbà bí mo ṣe sọ fún ẹ yẹn. O tí ní anybody. O léyàn kankan. Gbogbo ala lọ́lọ́run ṣá. So Ọlọ́run ọba aláàánú ni bóyá o máa help ẹ. Ṣé ìwọ ló kó wàhálà yìí fúnra ẹ o? Tótọ́. Ìwọ ló dára sí wàhálà yìí o. Nítorí ìgbà tí mo sọ fún ẹ pé mi ò fẹ́ oyún, kí ló tó yọ oyún dànù? Kí ló tó yọ dànù? So you want to be using one child to be dragging me into unnecessary relationship? Kò lè work. Adetola, jọ̀ọ́ torí Ọlọ́run, you are my last hope. Adetola, rọra mo wà, jọ̀ọ́ torí Ọlọ́run. I can't go. Tó bá wù ẹ́ kó lọ kú dànù. Kó kú sígbó. Because you are a big fool. Tó bá jẹ́ fool ni, o máa ti yọ oyún yẹn dànù. Now let me tell you, get this thing straight. Èmi àti ẹ àti di òkun àti ọ̀sán sìn. A lè ní nǹkan kan ṣe papọ̀ mọ́. Ṣé o ń gbọ́ mi? Ìwọ́n tí ẹ ti bá ti lọ sìn, kó o pe Sọ̀nádé, kó o pe Ọlámídé kẹbẹ̀rẹ̀ pàtí kó o ṣílẹ̀kùn lé fún. Ṣé o gbọ́? Adetola, jọ̀ọ́, please. Ó kọjá àfẹnusọ, ọ̀rọ̀ ń bẹ nínú ìrékọ́bọ̀. I was broken. Kò sẹ́ni kankan tí mo lè ké pè. No family wanted me. Adédúró dẹ̀ ti rìnrìn àjò ní time tí mo sọ̀rọ̀ nípa èyí. I just wish death could just come up on me at that very moment. Ẹ máa fi hàn yín ní 600 milligrams, 75 milligrams of dietary. So you give it as high head, because once you set line, the doctor has to review results. Set line for Mama. Though admit once see private room to work. I'm afraid she's an important fellow. If you got to jump on my love, complaint. My God. Epele now. Epele. Emergency. Stop. Not chill. Epele. Epele. Let me set the tray for line, please. Sorry. Let me go on the emergency. Doctor! Stop! Oh my God! You know you've been unconscious for days. Rántí nǹkankan. Doctor, ọmọ mi kọ́. Ṣé kọ́kọ́ farabalẹ̀ náà. Madam, please, rest your back. Ọmọ mi kọ́. Ọmọ mi dá. Ọmọ mi kọ́. Please, calm down. Damilola, ọmọ mi kọ́. Ṣé kò yẹ kí n kó pa? Torí Adetola ni mo ṣe jẹ́ ìṣẹ́. Torí mo ti pé ọlọ́kàn mi láti pa. Ní màá gbẹ̀san.
máa pa lẹ́kún, máa ní lára, ó ṣe ní mi lára, ní máa pa. Mo ṣe pa mí lọ́wọ́. What did you? Huh? She did. What do you think? What I think doesn't really matter. Whatever you tell me is what I will believe. You won't lie to me, right? Deji. Yeah? I've told you everything I know. But you'd be crazy to believe that. Waliyah. You know I'm crazy about you. I'm about to know this. You're the different color seven. Tó bá jẹ́ pé lóòótọ́ ni ó dárò yìí. Mo ní ṣèlérí fún ẹ. Mo máa wá ọ̀daràn yìí. Ìfẹ́ tí pani lẹ́kún, ìfẹ́ tí banú ẹni jẹ́, kò níyàlé ẹnì kankan wá. Orí mi má jẹ́ ń jẹ̀bi o, mo sì jẹ̀bi. Ọkàn mi gbọgbẹ́. Ìrírí ayé mi ó kọjá àfẹnusọ, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Ìrírí ayé mi ó kọjá àfẹnusọ, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Káyé wa má ṣe dàrú, kọ́nà wa má ṣe dàrú. Ìṣòro tí ó ga jẹ̀mí wa kórè wá kété. Schools. Kí ló dé?
Ṣádílé ìfẹ́ fi wàhálà pa mí ni. Ìfẹ́ àmójì àìròjinlẹ̀, ìrìn àjò ìfẹ́ ni mo rìn o. Mo ti jẹ̀bi. Mo ti jẹ̀bi. Àjò ìfẹ́. Ẹni tó bá dé bá rẹ̀ o. Ìfẹ́ máa mú ní hùwà àìròjinlẹ̀. Mo pèsè dúdú ìfẹ́. Mo jèrè kíkorò ìfẹ́ o. Ọkàn mi. Bí kí ló dé náà? Ṣé dandan ni? A máa pè mí 23 missed calls. Máa send message oríṣiríṣi. Kí ló dé? Nínú kí ni? Mo máa dáràn o. Àbí kí ni gan-an? Kí ló ṣẹlẹ̀? Me kàn frustrate ayé mi. I don't even need all of this right now. Hey. It's kọjá yìí. Ìfẹ́ tí pani lẹ́kún, ìfẹ́ tí bànú ẹni jẹ́, kò níyàlé ẹnì kankan wá. Orí mi má jẹ́ ń jẹ̀bi o, mo sì jẹ̀bi. Ọkàn mi gbọgbẹ́. Inú mi bàjẹ́ o. Ìfẹ́ amúníwá àìròjinlẹ̀, àìròjinlẹ̀ tó péye ni ò sí ni mo fi ṣe wà wá pé mo sì jẹ́. Mo finú wẹ́nu, mo jẹ́wọ́. Mo fọkàn tán kan, mo jẹ̀bi. Ìfẹ́ amúníwá àìròjinlẹ̀. Ìrírí ayé mi ó kọjá àfẹnusọ, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Ìrírí ayé mi ó kọjá àfẹnusọ, ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. Káyé wa má ṣe dàrú, kọ́nà wa má ṣe dàrú. Ìṣòro tí ó ga jẹ̀mí wa kó rẹwà kété. Bomijé, bọkàn ẹni jẹ́. Mo ní pé ìṣòro tí ó borí ẹ̀mí wa kó rẹwà kété. Má bínú àná má jèrè mi má pẹ́ fún mi. Mọ́mí, bẹ́ẹ̀ ṣe wọlé gẹ́rẹ́ tán lánàá, bùrá tó máa ń wáyé wáyé ṣe lọ́ọ́ tú wá. Àmójú ẹlẹ́dàá yín tó o, èmi sọ fún wọn pé ẹ̀sìn ń dé. Ọlọ́run wọn bá ń gbọ́, èmi sọ fún wọn pé ẹ̀sìn ń dé. Ó ṣe. Ẹ ra mà, ẹ pẹ̀lẹ́ mà. Joy, wá bá mi lọ sọ́jà. Bá mi ra oríṣiríṣi fruit. Oríṣiríṣi fruit. Wọ́n mi ṣe bí kùkùmbà, guava,
àsálà, dàbínù. Joy, Ma? bá mi ra fruit, oríṣiríṣi fruit. Ṣé bó ṣì kù lọ́wọ́ ẹ̀? Ó kù, àmọ́ mo fẹ́ confirm in tó wù yín nínú gbogbo ẹ̀ kí n mọ́ lọ ra nǹkan tí ò ń bí. God, Joy. Ẹ má bínú. Màá bá yín rà wá. Ẹ pẹ̀lẹ́ ma. Hello? Ó ti ń stalk mi o. Okay. Mo máa retí ẹ. All right. Báwo ni? Madam ẹ̀ ń kọ́? Wọ́n sí ilé sà. Kò tún sílẹ̀ lára iná. Bẹ́ẹ̀ni sà. Ìgbà ló máa dé. Mi ilé sọ o. Àtàlẹ́ àná ẹ̀ náà ni wọ́n ti sí ilé. Bẹ́ẹ̀ni sà. Okay. Ẹ ra sà. Madam ẹ̀ ò sí nílé. Wọ́n náà wọ́n fẹ́ rí yín àbẹ́wò ní tán. Yeah, hello? Oh, she, I really appreciate. Yes, I could see the flow. Joe, mateti sile. Whatever you hear or you see, make sure with it humility. Shugbo, I would appreciate that, okay? Yeah, my worry about where I'll take care of it. Where should I go? Hi. Hi. Kò yẹ kí n máa sọ eléyìí fún ẹ, but àti mú ọ̀rẹ́ Lyah wá for questioning. Adetola. Can you please let me know whatever you find out? No problem. Thank you. Ẹ jọ̀ọ́ ṣé a lè ṣe kíni ní kíákíá kí n wá máa lọ torí ó yẹ kí n ti wà lẹ́nu iṣẹ́ báyìí. Ẹ fún wa láàyè ká ṣiṣẹ́ wa bó ṣe tọ́. Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin àti Lyah? Bí àbúrò ní Lyah jẹ́ sí mi ṣùgbọ́n ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. Kí lẹ lè sọ nípa ohun tó wà láàrin Lyah àti Adetola Alabi tó ti ṣaláìsí? Ọkọ àfẹ́sọ́nà Lyah ni Adetola jẹ́. Adetola ló dalẹ̀ ìfẹ́ nítorí pé Lyah fi ìfẹ́ òtítọ́ bá lọ. Gbogbo iléeṣẹ́ tí ẹ rí tí ẹ rò wípé Adetola ló ní, Adetola kọ́ ló ní. Àwọn parents Lyah ló ní gbogbo àwọn iléeṣẹ́ yẹn. Ṣùgbọ́n Adetola lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ó fi gba gbogbo ẹ̀ lọ́wọ́ ọmọ yẹn. Ìyẹn ní kọ́kọ́ o. Ó tún fún ọmọ ọlọ́mọ lóyún kò gba oyún lọ́wọ́ ẹ̀. Lyah bímọ tán wọ́n fẹ́ ṣe surgery fún ọmọ yẹn. Àrí Adetola. Ẹ jọ̀ọ́ tó bá ṣe pé yín ni ṣé ẹ lè gbarú ẹ̀. Ìdí nìyẹn tí Lyah fi pa Adetola Alabi. Ṣé Lyah ló pa Adetola ni? Lyah jẹ́ kó yé wa wípé ẹ̀yin àti ẹlẹ́jọ́ wa lọ́jọ́ tí Adetola Alabi ṣe aláìsí. Ṣé lóòótọ́ ni? Bẹ́ẹ̀ni. Lyah àti Adetola wọ́n ríra wọn lọ́jọ́ yẹn láti lọ sọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n lọ ríra wọn. Lyah dẹ̀ sọ fún mi nígbà tó dé. Ó sọ yí pé Adetola ò tí yí wà padà. Ó ní ìwà tó ń hù náà ló ṣì wà lọ́wọ́ ẹ̀. Nígbà tọ́mọ ìdè mo rí pé inú ẹ̀ ò dùn pẹ̀lú gbogbo nǹkan tó sọ fún mi. Mo wá wò pé okay, let me give her a night out. And we went out. Nígbà tá a ṣe tán a lọlé a dẹ̀ lọ sùn. Nígbà tẹ́ padà ríra báwo ni ìhùwàsí ẹ? Kò yé mi.
mo sọ fún yín pé inú ọmọ yìí ò dùn. Kí lẹ expect lọ́wọ́ irú ẹni tí Adetola wúrú wà yẹn sí? Inú ẹ̀ ò lè dùn. Inú ẹ̀ ò dùn. Pẹ̀lú gbogbo àlàyé tẹ́ ṣe sílẹ̀ yìí, ó ṣeé ṣe kí Lyah àti ìwà ọ̀daràn yìí kó tó di pé ó padà rí yín. Èmi ò mọ nǹkan tí Lyah ṣe ká tó ríra. Gbogbo nǹkan tí mo mọ̀ ni mo ti sọ fún yín torí pé mi ò fẹ́ wàhálà ni mo ṣe sọ gbogbo nǹkan tí mo mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo lè wá máa lọ? Ọlọ́pọlọ ni Lyah. Ó mọ̀ọ́mọ̀ yọjú sí yín kó lè ní alibi. Nígbà tí ẹ̀yin gbọ́ nípa ikú Adetola Alabi, kí ni nǹkan tó wá sí yín lọ́kàn? Bí báwo? Ẹ suspect pé Lyah lè lọ́wọ́ sí ikú Adetola Alabi. Ráyè lọ náà. Látẹ̀kan. Ọ̀nkú. Lọ́nà ṣé mo ní wọn sí ilé? Mo rí mọ́tò ẹ̀ ló jẹ́ kí n sì dúró kí n sì máa wo bẹ̀ bóyá ó yẹ kó wà nílé ìgbàlú mọ́tò tó pàṣẹ. Ìgbà tẹ wálé alẹ́ àná ṣé ẹ bá mọ́tò ń bẹ? Mọ́tò wọn wà ń bẹ. Wọn sí ilé náà ṣé yóò kí n báàkì mọ́tò kò kú òun bẹ́ẹ̀ ni? Kọ́ mọ̀ sí ilé. Ní sùúrù tí màá ti ẹ̀ ń jà ní ṣe bí mo rí mọ́tò mi ṣèṣin dúró bí yóò máa jáde ní. Láti ọ̀nkú ẹ̀ wọ́n sílẹ̀ àbí wọ́n wà níbẹ̀ mo ní wọ́n sílẹ̀ àbí wọ́n sílẹ̀. Ó dà má bínú mo ti gbọ́. Má bínú mo ti gbọ́. Sọ́bí sọ mẹ́jà látà wọ́n ti takú sí ọlọ́kọ́rọ̀ ọmọ sọ́yàn lọ́wọ́ tí ń sọ́yàn ìyẹn ló wọ́n fẹ́ rí àbí tí àfi ṣe wà ń bẹ́ẹ̀ ni. How was the night? Because I know you are not used to sleeping in the office. And do you care? Ọ̀rẹ́ Adediwura ṣẹ̀ṣẹ̀ kú omi báyìí ni. Is that it? Ó jẹ́ ká mọ̀ pé ìwọ àti Adetola Alabi ríra lọ́jọ́ tó ṣaláìsí. You are a disgrace, Lyah. And I will enjoy putting you behind bar. You know what? I'll join you right away. Okay? Let me just shut down the system. Oh, Zainab. Good you're here. I've got some information for you. See, before you say anything, Dimeji, Lyah is guilty. It is clear now. She will not jẹ́wọ́ fún ẹni. Kò jẹ́wọ́ fún mi, but both fingers don't point at her. No. See, ọ̀rẹ́ Adediwura, ó ti jẹ́ kó yé wa pé ìgbà tí Adetola Alabi kú, Lyah was there. So? Ó sọ fún wa gbogbo nǹkan tó ti ensue láàrin àwọn méjèèjì. Their past history. See, gbogbo fingers, ọ̀dọ̀ Lyah ló ń point sí now. Jẹ́ kó yé ẹ, don't be clouded. Kí ló yẹ tó ṣe jẹ́ wípé Lyah and trail bọ̀bọ̀ ẹ̀? Ìgbà tí a fẹ́ lọ mú nílé, kí ló yẹ tó sá lọ? Because she felt guilty. See, evidence wo ló tó fẹ́ tó fi mọ̀ wípé ọ̀dàlẹ̀ ni Lyah. Okay. They have a history. Ó wá fẹ́ fi tipátipá sọ́dọ̀ dàrú. Báwo mo ṣe fi jẹ́ kó tipátipá? And now you are asking me for evidence. Okay, ẹni tó bá bí ọ̀rọ̀ ló ń fẹ́ di ẹ̀gbọ́n. Come this way. Let me show you something. See this. See this. See this. WhatsApp. Mopelola Alabi. Now, Mopelola Alabi has been chatting with this guy, Adetola Alabi, for some time now, and I've been tailing their chat. As a matter of fact, òun àti bọ̀bọ́ yìí wọ́n ti jọ date ara wọn rí kó tó di pé ó fẹ́ ọkọ ẹ̀ Adetola. Now, Adetola gbà lọ́wọ́ Adetola ni, ó gba Mopelola lọ́wọ́ Adetola ni nígbà tí yẹn lọ sẹ́wọ̀n. Is it making sense? So? Okay, good. Now, 3 days after tí bọ̀bọ́ yìí Adetola tí ó jáde ní ẹ̀wọ̀n, that was the very day tí Adetola ṣaláìsí. Suspicious, right? Suspicious, you're right, but evidence will only. Okay, fine. Wait, hold on. Hold on. Just hold on. Let me take it back to the beginning. Right. You see? Am I making sense now? Am I making sense now? Now, the truth about this is,
Adetola ó fẹ́ pa Adeleye. Sorry, my head is spinning. Adeleye fẹ́ pa Adetola, and Adetola is aware of this. Nítorí ẹ̀ ló ṣe plan tí ó ṣe rán lọ sẹ́wọ̀n. Now kò wá dá dúró lórí yẹn, ó tún wá gba girlfriend ẹ̀, ó fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó sílé. Dimeji, wọ́n má dà mí lójú. Wait, báwo ló ṣe get WhatsApp mo pé lọ́la in the first place? Mo bọ́ WhatsApp ẹ̀ ni. As a matter of fact, eléyìí kéré nínú àwọn facts, kéré nínú àwọn nǹkan tí Tóbi lè gbé jáde fún mi. As I'm speaking to you right now, I haven't gone through this chat, following up this chat. It is prostrate to me now that Adeleye has been going to Adetola Alabi's house. Now, ìdí rèé tí Mopelola ṣe ń sá kúrò nílé, going by this chat, ó ń sá fún, which means her life may be in danger. In fact, Okmaro Kagbon, I am going to that place right now. Are you coming with me or you want me to go alone? Mr. Let me come with you. Mopelola! Gbẹ́nu sọ̀n! Adeleye. Kí ni? Ó jẹ́ gbé ìbọn owó ẹ̀ sílẹ̀. And if I don't? Tayele, who the hell are you? Mopelola, Tayele. Honorable Abdul, the man she actually loves. Look, young man, gbogbo bó ṣe máa ń disturb ẹ tó máa ń choke ẹ ló ti ṣàlàyé fún mi. I will advise you, you just drop down your gun and go away. Pretend as if nothing happened. Who are you to tell me to drop my gun? And if I don't? Then consider yourself. Ah! Dimeji. Ìwọ, Mopelola, I don't want to ṣe fún ẹ. I went to jail because of you. And so what? You just keep quiet. Oh, you think you went to jail because of her? You went to jail because of the crime you committed. Criminal. You know nothing about this. I do. Gbogbo ẹ̀ ló ti ṣàlàyé fún mi. Gbogbo bó ṣe maneuver to divert our company's personal account ẹ̀. I mean, tí bá ṣe greatness, I got you. Bó ṣe máa collaborate pẹ̀lú àwọn èèyàn láti move our company's account ẹ̀. Well, kí ni mo ti expect from right hand Adetola? That one that think he can do anyhow with people's wife and go away with it. Eh? Oh. Wá síwájú mi. Ó ṣe gragra. Ó believe pé ó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà tẹ́ni kò ṣe rí. Kí ló fẹ́ kí irú ẹ̀ ṣe? Mopelola, kí ni eléyìí lè ṣe fún ẹ tí mi lè ṣe fún ẹ? Oh, please. He gave me freedom. Wow. Wo, ẹni tó ṣekú pa Adetola ló ń wò yẹn. Ah, Daddy! Yes, I did. Adetola ń bá ìyàwó ẹ̀ sùn. Ó dẹ̀ pè mí, ó ní kí n kìlọ̀ fún. Èmi náà dẹ̀ sọ gbogbo nǹkan tí Adetola fojú mi rí fún. Gbogbo bó ṣe lóun fẹ́ divorce mi. Ó dẹ̀ ní kí n fọkàn balẹ̀. Next thing I know, Adetola is dead. Wàhálà wà lélẹ̀ báyìí. Mo dárò. Yes, I gave her freedom. You claim to love her, right? When she needed you to kill for her, where were you? And what did you do? Come on, let out. Up to. Yes, I gave her freedom. You claim to love her, right? When she needed you to kill for her, where were you? And what did you do? What did you do? Come on, let out.
It won't be easy, sir. You have to understand. We can work for your transfer if you don't mind. I'm very grateful for this, sincerely. But Emma Sheyon, and that's it. Thank you, sir. I wish there's another better way to say goodbye. Can you just for once give me this one last chance now? One last You know how to go, and that's what you want. I'm going to cry. Stop it, Joe. Can I get a hug at least? Should I? Oh, you always save me. Take care of yourself. Yeah, I think I'm gonna miss you. Like so much. Okay. Hey. I'll see you better tomorrow. Pain is all I see to find. And if I tell you what I've been through, oh no, words will fill me. I woke up to know life ain't fair. The ones you love are the ones behind the trigger. I wish I could say it in a way you would understand, but words keep failing me. I took a bullet for you, you pulled the trigger on me. Ojo to roke my dear. I was too blind to see, yet you filled me with tears. Ojo to roke my dear. Mi ò mọ̀ pé ìfẹ́ ló rúbọ mi lójú. Mi ò mọ̀ pé ìfẹ́ ló rúbọ mi lójú. Ẹni tó dé bá ló lè mọ̀. Mi ò mọ̀ pé ìfẹ́ ló rúbọ mi lójú. Mi ò mọ̀ pé ìfẹ́ ló rúbọ mi lójú. Omijé ojú mi ṣàn. Some say love is beautiful, but I say love is wicked. Ohun tójú mi ti rí, ó kọjá àfẹnusọ. Àárẹ̀ ṣọkàn mi. Wet fill me, wet fill me. Mi ò mọ̀ pé ìfẹ́ ló rúbọ mi lójú. Mi ò mọ̀ pé ìfẹ́ ló rúbọ mi lójú. Ẹni tó dé bá ló lè mọ̀. Mi ò mọ̀ pé
wọ́n fẹ́ ta gold àti mọ́tò. ṣé ká fowó yẹn ká fi bí happy ni. ẹ̀yin méjèèjì ẹ̀ ń fẹnu kóra yín lẹ́nu aláàjì tèmi máa ti bá. mọ́tò ló kún tàrẹ pété ṣé ẹ ti di dílà ni káfọ́ ọmọ nílé epo ṣé wọ́n ní káwọn wá sẹ́nu láyé ní. òye mi o. òkúta lẹ́ ń jẹ òkúta lẹ́ ń jẹ nínú yín dùn. ọ̀nà ọ̀run dọ̀. fọ́ọ̀nà ọ̀run rèé. ìkànnì aláàjì ìkànnì. nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ mi o. èmi báyìí. how many times ni mo fẹ́ sọ fún ẹ pé mi láìkí bí wà tí Fọlábí ṣe máa ń ṣe pé ó máa ń irritate mi. tó bá lè dúró lọ dúró ti aláàjì àti aláàjà nínú ilé because èmi àtẹ̀gbọ́n mi jáde. ibi báyìí ni màá sùn lálẹ́. Allahu Akbar. mo fọlọ́run bẹ̀ ẹ́ jọ̀ọ́ má fi mí ṣe ẹ̀sẹ̀. àlàkọ́ olóyè yẹ̀yẹ́ nítorí yóò joyè yọkọ̀ fọmọ kówó àlàkọ́ fọmọ kówó dákun olóyè yẹ. ìwọ nìkan ló mọ kan bí o tọmọ lè fi kíní fún mi. ẹ filẹ̀ tá a bá ná ọ báyìí tá a bá ná ọ gan báyìí. ẹjẹ rẹ ọgbẹ. ọgbẹ ni. nítorí pé ẹ̀yìn rẹ̀ ò ní dáa kò ní ṣeé ṣe. Allah Allah Allah. ó fi pẹ̀gbẹ̀rún Samuel lọ́hùn lọ́wọ́ àbí. And you know the rules of this game. You don't get high on your supply. So kò tó tún ra wọlé tó tún ṣe lélẹ̀. After how you pleaded the last time tó ń bẹ̀bẹ̀ fún last chance. So bó ṣe fẹ́ lọ last chance ẹ lélẹ̀. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o because tó bá fi lè jẹ́ bẹ́ẹ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ láàrin èmi àti Àbíkẹ́ tí wọ́n gan bá gbúrú ẹ̀ ò ní dúró. There's this motherly care that you've shown me. Gbogbo àwọn kìíní ni mo miss ní kékeré. My mom wasn't really there for me. Ọmọ yẹn lọ́jú tí gbogbo àwẹ̀ mi, gbogbo àdúrà mi, ìjọ ló fẹ́ tó kàn mí. This might sound unserious or funny, but the truth is, ìyá ọmọ jẹ mí gan kékeré. Why are you repeating my question with question? Alaye, calm down. Kò ń ṣọ̀rọ̀ ẹni mo bá wá. Kó tó bá ń ṣẹlẹ̀ gangan òun ni kẹ́ jẹ́ ká mọ̀. Kó má jẹ́ pé wàá kọ́ máa ṣe olóṣù ọ̀fẹ́ ni o. He is not my type. Mo like ọkùnrin tó bá dúdú, especially tó tún lọ dúdú lọ́pọlọ. Ó fẹ́ bóbìnrin sọ̀rọ̀, ó tún kà á látọwọ́. It's my friend that write it for me. Friend ẹ yẹn ló dẹ̀ máa ṣe é pa. Alabi ẹ kú ṣe o. òjò nígbà tí ọ̀run kẹ́sù ò ṣe èèyàn kó mẹ́gbọ̀n látàrí kó wá wọn tẹ́ ẹ̀yìn fi ní ṣe. Tàgbàlagbà rí lórí ìdùbúlẹ̀ ìjà ń bọ̀. ẹ sọ bẹ́ẹ̀. mo fẹ́ mú lágbóńdókò mo fẹ́ mọ̀dí agbára. lágbóńdókò sọ́wọ́ ọ̀pọ̀ ọlọ́run ni sí èsì yẹn. èèyàn ní àmọ́ lágbóńdókò sẹ́kù bí kan. ẹ ti rán ní sọ́rọ̀ òrò ti dé òkun jẹ́ kòrò dé májèlé lómi. wàhálà ti ń wọ̀ lú o ó ti kú bẹ́ẹ̀ ni kábíyèsí. olórogbo ọjà tẹ̀lé mi lẹ́yìn. a ti tò jí èyí bolo ṣàlọ́wọ́ kò sí pápálá bẹ́ẹ̀ni tí ó bọ̀. ọ̀rọ̀ lágbóńdókò ìtì ọ̀gẹ̀dẹ̀ ni. irú ọ̀rọ̀ kọ́ ọdún ilé wọ́n ti rí ju ẹ̀ lọ. èmi náà ni wọ́n ṣe padà gbẹ̀mí rẹ̀. ẹ wọ̀. jẹ́ pé okùn tọ́já tá a tún so ṣé ò ní lójú kókó. ẹ sì yọ ọ̀gìnì ọmọ àbòrú rìn ẹ̀rọ ló ń gìnì. èéfín lásán láàrí àròjù olúkòso. ojú olúkòso ò ṣe é wò. èrò. ọ̀rẹ́bìnrin ìgbà díẹ̀ báyìí ló kù. jọ ọ̀rọ̀ ìwéré wo ni wà àtijọ́ jíjọ ń ṣe. ọmọ ń tẹ̀lé yín kiri bíi Romeo and Juliet báyẹn ẹni kò sífẹ̀ẹ́ láàrin. wọ́n babe tó bá máa jọ́ ṣàká tó bá dẹ̀ fẹ́ jọ́ṣoko. bẹ́ẹ̀ ni o ìyàwó lé wa. ìyàwó lé yín dà. má bínú ọkọ mi. mi ò bínú wọn. ṣé ò bínú mọ́. ẹ mọ̀ kí n sọ wáyé kí mò ń bínú mi kì í gba báàgì lọ́wọ́. gúdẹ ẹ̀rí tó bá ti ya igun tiẹ̀ ó ti yọ ọ̀rẹ́ tèmi náà. àwọn tó lè mi kan ti ń disturb mi fọ́mọ o.
ṣé kò yẹ kó lọ́wọ́ yẹn ti ṣàmì sí. oúnjẹ tó wá yẹ kí wò fún la lára rẹ ó jẹ ọwọ́ rẹ méjèèjì báyìí ó lè gbé fàjà jẹ. ó gẹ́gẹ́ ní solution sí ìgbésí ayé yìí. wọ́n má ṣe nǹkan tí mo ní kó ṣe kí n tó dé wá kábàámọ̀ kó mọ̀ mí. tí n bá ti lè fẹ́ máyọ̀ kún màá dàbí ìdókòjá lórí àpáta tí ò nípa ni. so ẹ jẹ́ tó bá mi gbé. kò sí nǹkan tó rọ̀ǹgì mẹ́ kọjá lórí àpáta má nípa. at that time ìwọ àti ẹ ò fẹ́ra yín náà rẹ̀ lásán ni yín kíra ni. lórí tí ẹ fi jẹ́ kí ọmọ Táyọ̀ lọ sílé ìwé tó fi jẹ́ pé ẹja ló ń kiri. wọ́n fọ ẹnu rẹ̀ gbọ́ ọ̀rọ̀ náà àmọ́ mi ní sọ kun sórí kí èbá kóra rẹ kúrò níwájú mi kí n gbé gbàjú rẹ yé rẹ ló máa ń gbọ́n lókè. gbọ́dọ̀ lè rìn wí o ṣùgbọ́n kárí rẹ̀ jà kan ọlọ́run àmàlàjẹ́ tèmi wá o ire o. So, you're in love. That is not possible. kí ṣe kẹtẹ jà tán nátà ọ̀rọ̀ ò ti lọ. ọmọlọlá ìyá ti kíjà sí ìjẹkù ọrùn lórí rẹ o. ọ̀rẹ́ tó lọ. Say yes! Say yes! Yes. Find me a passage. ASAP. Okay. For real? Is it that dangerous? Oníṣẹ́ ikú mo bẹ̀ẹ́ lọ́wọ́ ẹ̀ o. Torí ohun tó bá fi tó mi bọ̀. Ohun tá a wí fún ọ̀gá ló bá gbà. Ó ṣe mo ṣe láyé. tí ò bá jẹ́ ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti ọwọ́ agbára tá a tètè lò wọ́n náà ń sọ ìkọlà màmá sọ. I am not safe. My life is in danger. Our lives are in danger. wọ́n ní power nígbà yẹn now kò sí kankan lọ́wọ́ wọn mọ́. Àtajá àtẹkùn ẹran jíjẹ. I'll follow you bumper to fender. tí obìnrin kan bá lẹ́ni tó ń fẹ́ lójú ọ̀nà tàbí tọkùnrin kan ní ẹni tó náà ń fẹ́ lójú ọ̀nà. Ladies and gentlemen, I present to you the celebrant. Who is this? I did try best to her. I think I'm a need to be fine. Ha! Ọgbà wèrè. Then I am scared. I am scared too. You shout, you die, you move, you die. máa fìbọn fọ́ yín lọ́mú tàbí kí n fìbọn fọ́ yín méjì. wẹ́ni tó jókòó tiẹ̀ báwo ló ṣe jẹ́ sí ẹ. My friend. Your legally married wife. Èmi rè, ìwọ rè. Kọ́kàn tí ẹ regain memory ẹ lẹ́nu kó bá a sọ̀rọ̀ kó tó lose ẹ padà yẹn á dẹ̀ tiẹ̀ dájẹ́. Kó sọ mi tó wà. mi ò rówó ṣé kí n parọ́ mọ́ra mi ni. Even Bible kọ́ àpà sọ fún wa wípé fẹ́ ẹni kejì ẹ bí ara ẹni. I love movies. Àwọn action ìbílẹ̀ yẹn ni mo máa ń like. jẹ́mi nínú ni lọ join àwọn tó ń ṣe fíìmù báyìí. Ààyè wà fún ẹ ọgbà wa tóbi púpọ̀. Ọ̀túnlọ́lá o, àwọ̀ ìyá àánú ni. ó ṣe orí mi wú. Kóyè, bọ́lọ́mọ ìlú lọ́tà ni. bá sọ̀rọ̀ tó bí mi ni màá gbá ìtì ó yà wèrè ni. Ikú ni ìwé ẹ̀ṣẹ̀ ni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ lọ tó báyìí.
No! Who are you? Ogun dùn mí o. Aṣáájú ogun mọ́ kẹ́yìn ogun ìnàjú ẹkùn tí dẹ́rù bọ̀dẹ̀. Mo fẹ́ lọ sí ìlú wa, mo fẹ́ lọ mú ọmọ tó lálùbáríkà. Ṣé orí nínú ìlú wa yìí àwọn ọmọ gidi ọmọ alálùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Hello, aunty. Kí lorúkọ ẹ? Ẹ jọ̀ọ́ ṣé mo lè máa mú lọ báyìí? Mú un lọ síbo. Fatoyi, ṣé orí ìlú tá a wà ẹ̀ bọ́ ṣe ń ṣe nìyẹn o. Nílùú bo. Amẹ́ríkà ẹ̀ ni. Mo dáràn. Wúlù bí ìgbọ̀n. Kọjá kí ni wọ́n ń gbé ọkọ̀ náà ògúngún mi àbí ògùn fowó nígbọ̀n. Àwọn oníà ó sì bá wa ń lẹ̀ yìí. He disappeared from Nigeria and appeared in the United States. Really? Wale ṣe. Ẹ̀wọ̀n ẹ̀kíní, ẹ̀kejì, ẹ̀kẹta. Kí ló rẹ̀ dé? Sọ yẹ kẹ́ máa béèrè irú béèrè burúkú bá ń lọ́wọ́ mi. Ní ìtọ́ ẹgbẹ́ yìí méjèèjì lẹ́jọ́ ń gorí mi papọ̀. Ọ lọ sẹ́wọ̀n yẹn lẹ́ẹ̀kan sí. Ọ̀ká ìkábìrìká bá a bá sọ fún ọtọ́ bá ní òní ká ọmọ ká kò ní. Abẹ́ mi ti fẹ́ lánàá.